Ìwà ọ̀hún làwa ṣe bàbá táyé MC Koyokoyo Taofiki mi Àjọkẹ́ òun ló sọ̀rọ̀ ìjọ òbí ilé ní Ogunlé ìyàwó mi tó ó ṣe tiẹ̀ níjẹta 26 ojú ló máa ń ṣe tiẹ̀ Koyo Taofiki Àjọkẹ́ 29 ojú Ogunlé òun ló sọjọ́ bíi ìgbọ́dún ọdún kan Koyokoyo ìyẹn dúró bẹ́ẹ̀ Muffy Sabaika mú fún ìbálòmọ́tà láàyè àpọ́nlé ní Muffy mú fún ní mú fún jẹ́ mú fún táwọn míì Muffy Sabaika àyèṣe ó lọ sílùú London lọ́gbọ́ta ìkíní ẹ̀kejì ìkẹta máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ọba aláìpẹ́ Ògúnlé orin Fuji music ibi tí a ti ń bọ̀ ibẹ̀ náà la ó padà sí. Okay. Adisande Muffy Sabaika mi Adisa. Ọmọ ìyá ẹlẹ́wà àti ìdíjà àti pẹ́ Muffy Sabaika mi Adisa. Qibla mi Sabaika ìbálí mọ́tàlá mi Adisa. Adisa gúnugún kì í kúlẹ̀ wájà pẹ́ mú fún táwọn Adisa ìbálí mọ́tà kábọ̀ láti London ẹlẹ́kẹ̀jì Adisa Sabaika kábọ̀ láti London bàbá rẹ̀ Beckham àwa wọn ni ní baba shop àwa wọn ni o ọba lè ń dé sí ya nílùú London mi àwa wọn ni. bàbá rẹ̀ Woolish àwa wọn ni bàbá rẹ̀ Acme àti Bakin àwa wọn ni o bàbá rẹ̀ Okentro nílùú London mi àwọn wọn ni bàbá dé Eliphas Bakasu ní London àwọn náà ni ó Muftau Adisa. níbi tá a ti máa ràn bàbá Táyé olórí tẹ́ ọ̀ bá ń tẹ̀lé kúlẹ̀. Olórí gidi ni ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé gbogbo yín pátá lè máa kárì lè máa ṣe dáadáa àwọn tẹ̀lé Màláíkà ààfin proud mo tẹ̀lé Màláíkà Sẹ́ríkì mo fi proud Dògúnlé àwọn bá tó wà ní ẹbí wa bàbá Bọ́lá àwọn náà ń ṣe nọ́ọ̀mà àwọn ń ṣe dáadáa ifu wàláì bó lóhùn Màláíkà àbó lóhùn Sulemana ìmí àlà òun ní láti ṣe dáadáa Sulemana kò ní kú láyé. ọ̀pọ̀lọpọ̀ Màláíkà lágbólé Fújì níbo ní bala Àlàó Màláíkà ló sọ mí ní àgbáyé ó ní kí n kọrin dókè ká èèfì mọ̀ mi Súlẹ̀ làwọn kọ́ ló máa bá tiẹ̀ jẹ́ Màláíkà kọ́ ló máa bá tiẹ̀ jẹ́. Yorùbá ti dé bí ókè bá sọ̀rọ̀ náà lọ́sàn-án náà ní sọ̀rọ̀ náà. kò sáyè rẹpẹtẹ Kúnlé ṣùgbọ́n
aláwọ̀ màláka kò ní kú kò ní wé lọ àwọn ọmọ tó bá bí àtìyàwó àtọmọ àtàbúrò wọn ni mo sì lágbára lọ́wọ́ bá Suleiman náà ní aláwọ̀ mo tẹ̀lé màláka mo rí London mo rí Germany mo rí Spain mo rí Belgium mo rí France mo tún ìlú onda Kúnlé mo rí ìlú London kọrin mo rí Mẹ́kà ìrìnàlà ìbí Adékúnlé mo lo mọ́tò mẹ́ta. aláwọ̀ mi sílẹ̀ èdè òní kú ká má sọ̀rọ̀ jòkó lé gbọ́dọ̀ kọ́ káyọ̀ ìfẹsẹ̀ gbogbo ẹ̀yìn tí wàá tó wá ń bí tẹ́ wọ́n bẹ́ẹ̀ sí yóò àjọ kẹta fi kì í sọjọ́ orí tó ní o àti Sabaika àdìsá ó dé láti lọ́dọ̀ omi àdìsá ẹ̀ẹ́dógúnlé Paolo Sáyẹ̀mó bàbá ọba àwọn ọlọ́gá àwọn olèèyàn làwọn mi sílẹ̀ Ṣọlá máa ní yàgò kárẹ̀ yẹsẹ Ṣọlá bàbá olóyè Ṣọlá ọ̀ṣọ́ ò gbọ́dọ̀ kọ́ káwọn ìbọ̀sẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ ìtàlú ẹni ọlá káàbọ̀ láti Amẹ́ríkà tó bá di ìlọ́la èmi àti ẹni káàbọ̀ lá Amẹ́ríkà mi ìtàn ló mú sọmọ àwòrán so ẹjọ yìí sọ tó ń kọ fún yìí tó ń gbójọ ẹ bá sọ̀rọ̀ yìí sọ bẹ́ẹ̀ ẹ lé Ọlọ́run ẹ lé Ọlọ́run bí kò máa kọ́ lò bàbá ẹ sábà ìwé ha agodu ta ìrírí bùkátà tí mo ní ògbọ̀ngàn sọ bẹ́ẹ̀ bùkátà tí mo ní olùgbàyè ẹ̀lú Ọlọ́run àjọ mọ́ni àjẹ ẹ̀lú Ọlọ́run bí kò máa kọ́ lò bí kò máa kọ́ lò answer my prayer ìtàlẹ̀ agodu ta ìrírí bùkátà tí mo ní ògbọ̀ngàn ó yà sọ bẹ́ẹ̀ wàhálà ń takò ìtàlẹ̀ àjọmọ́ni ọ̀ṣọ́ wàhálà ń takò bàjẹ́ ológun gbà mí láyé Ọlọ́run ń takò mo bẹ̀rẹ̀ Ọlọ́run bàjẹ́ ológun gbà mí láyé nílé ayé mo rẹ kọ́ ká ìfẹsẹ̀ ṣọṣọ èèyàn máa dìbà ní ọ̀gá ìwájú mọ́ni ìkú kálẹ̀ o báwo lẹ arówó lò sáàìdì àwọn ti platinum lábúlé ẹgbà arówó lò sáàìdì mi olùgbàyé sáàìdì olùgbàyé wá sí mi èèyàn arówó lò sáàìdì. Alájẹ ọ̀ṣọ́ ọkọ̀ alájà kò fowó rẹ̀lá wàá lọ. Báwo lẹ akáṣọ mo tí ìhù tó ń gbọ́rin mo tí ìhù akáṣọ. Wàá rówó lò àánú olùgbàyè ẹ̀gbọ́n Yétúndé. Wàá rówó lò Sáìdì àánú olùgbàyè ọkọ̀ yẹn ti hàn àyè sí i. Ọ̀ṣọ́ ní yọ̀pọ̀ ìrọ̀ṣọ́ ẹ̀gbọ́n yìí sáàmì ìhìnà èèyàn làwọn máa lága yẹ sí i. Ó ṣe ojú jẹ́jọ́ wọn mà ṣe rí èèyàn gidi ni bọ́n ṣe yẹn sí wọn ṣàkọọ́lé ọmọ aráyé wọn mọ kóró olówó ẹ̀rù burú wọn jù déjò lọ. Èèyàn gidi ni bọ́n ṣe yẹn sí wọn ṣàkọọ́lé ọmọ aráyé wọn mọ kóró olówó ẹ̀rù burú wọn jù déjò lọ. Ọ̀ṣọ́ tó bá ń bí nọ́ọ̀sì máa bóyí èèyàn nìyẹn pàtẹ́tùtù lódò sígbó kò dání ẹni ẹ̀dẹ́sọ fún pèrè yìí pé káyọ̀ yọ̀rọ̀ kákàwé òun ò bẹ̀rẹ̀ tí a ràn lọ́wọ́
ìkàkùmọ̀ ẹbí sọ̀rọ̀ ṣùgbọ́n mo gbé wọn ìṣojú jẹjẹ. ọ̀ṣọ́. wọ́n ṣe ẹ̀sìn náà ṣàpọ́nlé ọmọ aráyé ọmọ kóró olúwẹ̀ òwúrú. ọ̀ṣọ́ èèyàn gámi ni mo ti mọ̀ ti pẹ́ ìpè ìnáwó ìyá màlúù náà máa ń sọ fún mi. ọ̀ṣọ́ mo bá òde ọ̀ṣọ́. àwọn olóṣùmọ́ bí àwọn olùgbàyè ilẹ̀ sáyé ìyẹ̀sọ. àwọn bá dàárọ̀ olóògbé ọ̀ṣọ́ mo bá òde ọ̀ṣọ́. ẹ bá ń ká ọ̀ṣọ́ ẹ bá ń ká ọ̀ṣọ́ ọ̀ṣọ́. èèyàn táyé lọ́jà ẹja lè lò ẹ bá ń ká ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ẹ bá ń ká ọ̀ṣọ́ ọ̀ṣọ́. Aláàjì Mirinda ọ̀ṣọ́ 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 ajẹ́gbàdọ́ ọ̀la ọ̀ṣọ́ wọ́n ní Mirinda Aláàjì ọ̀ṣọ́ ọ̀ṣọ́ òkìkí mọ̀sùn ọ̀ṣọ́ ariwo ajá kò ní lè pọ̀jọ́ kí ó kankan ọ̀ṣọ́ sọ bẹ́ẹ̀ pé ọ̀ṣọ́ ògbó orúkọ tó ń gbọ́ mi èmi lọ́mọ bá ò fọ́rí ọmọ mi ò fọ́ fún mi ò gbọ́ kú ẹ ọ̀ṣọ́ orí kọ́ aya orí kọ́ ọmọ ọ̀ṣọ́ mo bá lọ mi ò gbọ́ kú ẹ èèyàn ṣọlá ìṣọlá mọ̀ níjà èèyàn aláwọ̀ ọ̀gá mi èèyàn sáyẹ̀ mu aládọ́dọ̀ ọ̀ṣọ́ mi ò gbọ́ kú ẹ ìwọ kò gbọ́ kú aya ò gbọ́ kú ọmọ wọ́n yà sọ bẹ́ẹ̀ nítorí ọ̀ṣọ́ sọ pé èmi ò rí tí ìró ẹ̀yìn lẹ́rí tèmi rò ló jẹ́ lóhùn sọ̀rọ̀ lálẹ́ tẹ́ bá sọ pé ò ní gbọ́ ọ̀ṣọ́ wọ́n lé mi lọ ò ní gbà ọ̀ṣọ́ ṣẹlẹ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ ni. ọ̀ṣọ́ bò bá lọ́wọ́ ẹ̀jẹ̀ tèmi dókúlé sásèdọ̀ gbogbo plasimol alólùgbọ̀ ẹ̀sùnmọ́ bí. dájọ́ ọ̀ṣọ́ bò bá lọ ṣèdọ̀ ọ̀ṣọ́ ẹ̀gbọ́n mi ṣèdọ̀ súnmọ́ bí ṣáìdì dájọ́ ọ̀ṣọ́ ẹ̀gbọ́n mi èèyàn lọ́wọ́ bá lẹ́ka o. ànàríà ṣèdọ̀ ṣáìdì ọ̀ṣọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n dókòrò ṣèdọ̀ gbogbo platinum ọ̀ṣọ́ mo bá òdo so ọ̀ṣọ́ àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan ti wá kàkà kò ṣe bá wà lọ́dọ̀ ṣèdọ̀ ẹ ṣàmọ̀ pé olórí pọ̀ tó máa kọrin ṣèdọ̀ súnmọ́ Mirinda kúnlé ọ̀ṣọ́ mo bá òdo so ọ̀ṣọ́ ni oògùn oyè so arówólò tó ń jẹ́ Saheed súnmọ́ bí àwọn olùgbàwò tó jẹ́ wá sí oyè so ọkọ̀ àdó ni bàbá jẹ́jẹ́ ọ̀ṣọ́ mo bá ròdo so ẹ̀gbọ́n kúnlẹ̀ ní ẹ̀ńdà yóò so ọ̀ṣọ́ mo bá ròdo so tíálẹ̀ ìyálájẹ́ gbogbo abúlé gbà ọ̀rẹ́ ìyálájẹ́ gbogbo abúlé gbà èèyàn ta labi báàsì máa jí bọ́lá dàgọ́mí ní dàgúnlé sídọ̀ gólódù ní dàgúnlé. àkọ́bí èèyàn rẹ̀ lálù lọ́lọ́ wa. àrò lè sídọ̀ Saheed yéṣu ọ̀ṣọ́ sọ̀ndé làkà àbòkì náà adáhùn yìí pé bá kò sásìkò rẹpẹtẹ o kò sáyè rẹpẹtẹ. Ire ara mi nílé ire ara mi nílé ọ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ gan ẹ̀ṣẹ̀ Mirinda kàlàhùn làwọn gbọ́ kàlàhùn Mirinda làwọn.
ṣe.